ó ti dòde o àgọ́láyé àjùmọ̀ṣe wa ní Ojúmọ́bí ti dé ó ti dòde o àgọ́láyé àjùmọ̀ṣe wa ní Ojúmọ́bí ti dé. 107.5 FM ló ti ń wáyé rédíò Lagos tiwantiwa o ẹ̀fìkàlẹ̀ sí kẹ́kọ̀ọ́ láago 2 sí 3 ọ̀sán gbogbo ọjọ́ Wednesday ẹ máa tẹ́tí sí kémi gbé kí wọ́n gbé ká fọwọ́sowọ́pọ̀ tó tọ́ Jùmọ̀bí oníṣòre àwa ń gbádùn rẹ̀ máa lọ. ó ti dòde o àgọ́láyé àjùmọ̀ṣe wa ní Ojúmọ́bí ti dé ó ti dòde o àgọ́láyé àjùmọ̀ṣe wa ní Ojúmọ́bí ti dé. àgọ́láyé ilé ayé yìí kò ṣe dágbé àgọ́láyé ká fọwọ́sowọ́pọ̀ ló tọ́ àgọ́láyé ilé ayé yìí kò ṣe dágbé. àgọ́láyé lẹ́tọ̀ ilé ayé ò ṣe dá lò bẹ́ẹ̀ ni kò ṣe dágbé. mo máa ń sọ wípé Ọlọ́run dábàá nítorí ara wa ni. ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ mo ní ẹ kú ìyálẹ̀ta níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ Radio Lagos 107.5 FM tiwantiwa nítorí pé bílẹ̀ ṣe ń ṣú níbìkan nílẹ̀ mọ́ níbìkan. ètò yín ìtàn alálùbáríkà tẹ̀sí ń retí náà lógorí afẹ́fẹ́ àgọ́láyé pẹ̀lú Jùmọ̀bí oníṣòre. gbọ́ mo ní kí n tún sáré sọ fún wa lénìí lórí ẹ̀rọ ṣì ti wá ní pé máa rántí àkàbà tó gbé ọ débi gíga. tá a bá ní kéèyàn máa rántí àkàbà tó gbé e débi gíga oríṣiríṣi làkàbà o. ṣé ìyá tiẹ̀ làkàbà tiẹ̀ ni ṣé bàbá rẹ ni kódà ó lè jọ rẹ ó lè yálé tẹ́ẹ̀jọ gbélé papọ̀ ó lè jẹ́ni tẹ́ẹ̀jọ ń ṣiṣẹ́ pọ̀ ó lè jọ ọ̀gá rẹ oníṣègùn àdúgbò ni kódà ọmọ kékeré lè jákàbà èèyàn. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ètò tẹ́ ń gbọ́ lọ́wọ́ báyìí àgànláyé lélẹ́yìí tó túmọ̀ sí àjùmọ̀ṣe torí pé ẹnìkan kì í jáwádé ọ̀pọ̀ èèyàn ní jẹ́jọ̀ mọ́ ìwọ tó wá gùnkè tó ti àkàbà lulẹ̀ pé èmi ti gòkè odò báfárá bá fẹ́ já kó já tó o bá gbàgbé nǹkan sísàlẹ̀ ńkọ́ àti wípé tó bá jẹ́ pé gbogbo àwọn tó ti ń làkàbà yìí látijọ́ yìí wọ́n tì í ṣubú ni ǹjẹ́ ó lè gbé wọ́n débi tó ń lọ. èèyàn tó wá ní kò dáa mọ́ lónìí nítorí wípé bóyá ẹ láwà bí nǹkan kan má gbàgbé o pébi tó o ti ń jẹ tó o ti ń mu tó ń rí ná tó ń rí lò tí wọ́n lè pè wọ́n tí wọ́n gan fi ń jẹ́ èèyàn tó fi ń ṣọmọlúàbí nígboro òun ló mú ẹ débẹ̀ kó tó wá di pé èpo ẹ̀gúsí rẹ̀ ó ti wá di ohun àìjírí nítorí pọ́wọ́ rẹ ti tẹ èkó dà má wàá gbàgbé wípé ẹni tó kọ́ ó lè parẹ́ torí ẹ̀ ni mo ṣe ní pé ká sínra wa nígbẹ́rẹ́ ìpàkọ́ pé ohunkóhun tó o bá ń ṣe ibikíbi tó o bá wà ààyè káàyè ni irú ẹnikẹ́ni tó jẹ́ pé òun ló ní sábàbí rẹ̀ tó gbé ẹ débi tó o wà tíwọ náà fi jẹ́ èèyàn lénìí táyé fi ń ṣe ẹ ní sàdánkátà máa rántí o má sì gbàgbé torí wípé kò sẹ́ni kankan a ò lè rìn kórí má mì kò sẹ́ni tó mọ̀ ń ṣe rántí àkàbà tó gbé ọ dókè má tì rìn. lójoojúmọ́ láì sẹ́ni kan àti olùrànlọ́wọ́. Bóyá bọ́ọ̀bù bọ́ọ̀lì bọ́ọ̀bù. La 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 la, ọmọdé la, àgbà la, everybody la. Daddy
Daddy, mo fẹ́ lollipop, strawberry Rio pop lèmi fẹ́. Èmi náà máa gba mango Rio pop sí. Rárá o, ẹyọ kan ló máa gbà. ẹ má jà sí i bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry Rio pop mango Rio pop passion àti white apple àwọn sweet aládùn tá ò lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà àwọn ò pọ̀ jù ọ̀nà mẹ́rin ló pín sí. líla ẹ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu. Royal Park water 75cl 50cl àti 30cl Royal Park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet Rio pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láfi wé àwọn akẹgbẹ́ ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà Rio pop àti Royal Park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamutu Street Ilasamaja Lagos. Rio pop lollipop. Erosimos catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ọdún ni wọ́n oríṣi àsè ń bẹ lọ́dọ̀ wọn ìbẹ̀rù ò sí ìfòyà ò sí rárá tested and trust Erosimos wọ́n ṣe gbáralé. Erosimos catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ni ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ yòówù tẹ́ fẹ́ ṣe. Erosimos catering service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. Erosimos catering service ilé iṣẹ́ wọn wà ní 23 Fadare Street Ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0704 424 7984 0704 424 7984. tested and trust Erosimos wọ́n ṣe gbáralé. Erosimos communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n á mú òde rẹ̀ dùn. Classic alága jùmọ̀ bí omi ṣoore. Fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. Èyí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n á mú òde rẹ̀ dùn kò séwu Classic alága jùmọ̀ bí omi ṣoore. Ọlọ́run bàbá lọ́la. bẹ́ẹ̀ ni ó ọlọ́run ayọ̀ babalọ́lá fẹ́ ṣiṣẹ́ agbára bíi ti 1930 níbi ìpàdé àdúrà lágbára thursday méje sunday méje pẹ̀lú ọlọ́run ìdí ajá àtàgà túká àgà dọlọ́mọ ogun ọjọ́ pípẹ́ a máa ṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ má jẹ́ ká ròyìn ẹ̀ fún ẹ o ọjọ́ kejì oṣù karùn-ún sí ọjọ́ kẹrìndínlógún oṣù kẹfà ni olúwa yóò máa fọ́ gbogbo ilẹ̀kùn ìdè ayé rẹ túútú agogo mọ́kànlá alẹ́ yàgò mẹ́rin òwúrọ̀ ní ìṣòro yóò máa wáyé ní gbogbo ọjọ́ thursday méjèèje tí àdúrà yóò máa rọ̀ bí òwàrà òjò lágogo méje òwúrọ̀ sí méjìlá ọ̀sán ní sunday méjèèje ilé ìjọsìn CAC Castle of Mercy 8 Bankole Street Ìdí-Òro Mushin Lagos nípàdé àdúrà alágbára náà yóò ti máa wáyé o lady evangelist ọláyẹmí olóyè ọmọ ìlérí àti evangelist sampe ni yóò máa forin ẹ̀mí sí ọ̀run ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run bíi pastor daniel ọba bíi ọlọ́run kò sí pastor adérántí solomon ọmọ ẹ̀mí prophet elijah olówóyọ prophet olúfàbíyì pastor tọ́lábọ́lọ́runṣọ́ jp pastor Ami prophet Adesinya Aderanti prophet Gabriel Ọlọ́mọlá pastor Damola Ọláníṣe bẹ́ẹ̀ ni yóò máa fàdúrà gbẹ́rẹ́ fún ọ ní gbogbo ọjọ́ náà olùgbàlejò pastor Olúdáre Olúyì telephone 08023109393 wá gba ìdáǹdè ìtúsílẹ̀ àti ògo rẹ padà lọ́wọ́ Jésù olùgbàlà. Ladies and gentlemen, here comes the celebrant. Ìdẹ́dúró kápọ̀lé, àpọ́nlé máa lọ yẹ for his a jolly good fellow and innovation. Afọlájọ́ ọbí ènìyàn àwọn ìbejì Omiṣore Táíwò and Kẹ́hìndé Omiṣore Hasan and Hussein àwọn ọmọ mi dáadáa nìyẹn ọmọlẹ́kan Omiṣore happy birthday to you Táíwò and Kẹ́hìndé ẹ̀mí yá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àwọn wíníwíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú yẹ ọkàn bá bí èjì ló wọlé tọ̀ mí onínúure ní bẹ́ẹ̀bì dùn lọ́mọ ẹ̀ máa ṣọ̀pọ̀lọpọ̀ láyé àti láyé ìdíra lágbára Ọlọ́run happy birthday to you guys Táíwò and Kẹ́hìndé Omiṣore bẹ́ẹ̀ náà ni kí n máa kí Mr. Ọláìdé Àjíbọ́lá Bánjọ ọkọ Tóyìn Tomato nìyẹn èní lọ́jọ́ ìbí tí wọ́n náà dádì ìfẹ́ olúwa happy birthday to you ẹ máa ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé bẹ́ẹ̀ kí n má wá gbàgbé ọ̀gá mi dáadáa o Káyọ̀dé ọmọ awo èní náà lọ́jọ́ ìbí tí wọ́n bàbá dádì 4G long life and prosperity ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ṣé bí wàá lò lè ní o? Ẹni lè ní máa ń jẹ ọmọ lọ́jọ́.
mo ní kí fi àsìkò yìí jẹ́ iṣẹ́ ìjọ CCC Celestial Church of Christ Palace of Christ Palace of Christ Cathedral tí wọ́n wà ní GRA 2 Zone E Alùgbà Owódé Ìbèṣe Road Raoni bus stop Ìkòròdú kéde àjọ̀dún ìkórè juvenile harvest ti àwọn èwe ìjọ wa tí yóò wáyé ní Sunday àkọ́kọ́ nínú oṣù kẹfà ọdún 26/2024 bẹ̀rẹ̀ ní dédé agogo 10 àárọ̀. Àkòrí Thy Kingdom Come, kí ìjọba rẹ dé. Bíbélì wí pé ẹ jẹ́ kí ọmọdé wá sí ọ̀dọ̀ mi, ẹ má ṣe dá wọn lẹ́kun nítorí irú wọn ni ìjọba ọ̀run. Bàbá wa olùṣọ́ àgùntàn Olúwakáyọ̀dé Olúwaníṣọlá Smart ti ìjọ Palace of Christ Cathedral GRA 2 Zone E Alùgbà Owódé Ìbèṣe Raoni bus stop Ìkòròdú ló ní àkú ọdún àkú ìyèdún ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé o. Àmín àṣẹ Ìdùmarè. Olùkéde Tóyìn Bánjọ. Jésù lolúwa. Tàǹbà wọn ṣayé, bàtúnṣe ń dàgbà tọ́jọ́ ń gorí ọjọ́. Oṣù ń goṣù títí tó fi wádé ní ìwàyé ń kó wá dára gbọ̀ndọ̀. mo ní ẹ̀yin fans mi gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Àgànláyé má gbàgbé o kẹ́ ẹ lọ pàdé wa lórí gbogbo àwọn social media handle wa official Jùmọ̀bí Omiṣore lórí Instagram, Jùmọ̀bí Omiṣore lórí TikTok, a wà lórí Facebook Jùmọ̀bí Omiṣore. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni a wà lórí YouTube. Mo ní fẹ̀yìntẹ́ ti miss gbogbo àwọn episodes wa kẹ́ ẹ lọ pàdé wa níbẹ̀ Jùmọ̀bí Omiṣore. Ẹ follow wa, kẹ́ ẹ subscribe àbí kí ẹ pè wá sí orí 07044247984. Àlejò mi ti wà nínú ilé agodo pẹ̀lú mi. Mo ní ìwọ̀n ńlá ni mo gbé. Chief Ọ̀túnba Tókunbọ̀ Babs Olúmídé tí gbogbo ẹ̀yin tí wọ́n mọ̀ sí Skin Dúdú, àwọn làlejò mi all the way from United States of America. Màmá ẹ jẹ́ káwọn ará ilé kan gbọ́ yín. Ẹ káàsán gbogbo ẹ̀yin èèyàn wa, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ lórí ètò wa Àgànláyé Jùmọ̀bí Omiṣore lórí ètò Àgànláyé pẹ̀lú Jùmọ̀bí Omiṣore náà ni ètò náà tó tún bóyá afẹ́fẹ́ good day. Mo tún ti dé bí mo ṣe máa ń dé lẹ́nìí, mo ní wọ̀ ńlá lẹ́jà mi gbé. Mo ti máa wọn làmì ńlá ka èèyàn ńlá lórí iṣẹ́ wa. Ṣé mọ̀ pé wọ́n ń takò bá rokun tó rọ̀ṣà ó máa ń fa àgbòfin lẹ́gùtì mi. Bá a ti máa ń gbé oríṣiríṣi àwọn èèyàn wá. Àti wọ́n láwọn títí wa báyìí àwọn màmá wa tó fi ṣe lè wà lọ́wọ́. Inú mi dẹ̀dùn láti rí wọn all the way from America. Yeah, Yankee lọmọ, my mommy is here. Àwọn náà ní wọn ò nífẹ̀ẹ́ lómi ṣe yín. Ọ̀túnba Babs Olúmídé tí gbogbo èèyàn mọ̀ ní Skin Dúdú Ọ̀túnba Tókunbọ̀. Bá a tí ò ṣe rà lọ́jà èmi náà ni wọ́n lè fẹ́ lómi ṣe mí. Máa mi Ọlọ́run ò ní báyìí láwọn jẹ́. Ìwọ tí wọ́n beautiful sí ni. Mommy, you look 16. Tell me something. I can't believe my face. Nígbà tí mo rí yín kí ló dé? Èèyàn ló dé abáyìí. Wọ́n ti máa ń sọ wọ́n ní black is beautiful but àwọn ọ̀pọ̀lọpọ̀ ò believe. Ó mọ̀ pé tí n bá ń kíra mi, mo máa ń sọ wípé Skin Dúdú lórúkọ mi. Ọmọ pupa bíi táyà ọkọ̀, àwọ̀ tí ò ṣe é rà lọ́jà ọ̀dàláì. Bẹ́ẹ̀ ni nítorí wípé bí mo ṣe wà ìgbòho tí máa fẹ́ rí mi next week kí n ti funfun. Owó ló máa jẹ. Kọ̀fàmù ní pọ́sibù. Mo ti ń bá ti wá dúdú tí mo pupa àti yóò padà á nira o. Mo kí ẹ kù. Olúwa ìdìbò wọ́n ṣe wá nínú. Wọ́n ti ẹ̀ ṣe wá dúdú yẹn ọ̀dọ̀ ìgboro fẹ́ gbà ṣe. Ìlú ọmọ wọn máa nípa aláwọ̀ ọkà láńkìlá. Àwọn òògùn yìí o, àwọn kan bọ̀ ọ̀dọ́ kan rọ̀rọ̀. Torí pọ́lọ́mù ọba mi àláwùrà tó dá wa gan. Láti mọ̀ bí ó ti pẹ́ tí n ti rí ẹ má kọ̀ sí ilẹ̀ má jẹ èso rọ. Ó ti máa wọ̀ tó bá wa lára kó tó fi fún wa. Ó dá àwọn tó pupa, ó dá àwọn tó funfun. Bẹ́ẹ̀ ló dá àwọn dúdú, ó dá àwọn kò dúdú kò pupa tá a máa ń pè ní brown skin girl. Bí àbọ̀ ẹ̀ ló ṣe máa jẹ lórí ètò Àgànláyé lọ́sàn-án ìbò sọ fún yín pé ó máa dùn gbogbo máa pọ̀ sí i wọ́n ń bọ̀. Ó máa loud. You say I'm coming back.
ètò mo ní Agbọ́láyé pẹ̀lú Jùmọ̀ bí oníṣòro lẹ́tọ̀ lórí Radio Lagos 107.5 FM ti Tiwantiwa. Màmá wa Skin Dúdú ojú ní ẹ̀ kì í ṣàìmọ̀ fọlọ́kọ sáà ní Skin Dúdú gan jẹ́ káwọn èèyàn mọ̀. Ẹ ṣeun gbogbo èèyàn tiẹ̀ ti mọ̀ wọ́n kúmọ̀ ní Radio Lagos tó kúmọ̀ nínú jẹ́ ọmọdé òkun àyàbáàbù lóde Skin Dúdú gbogbo èèyàn kúmọ̀ pàtàkì ọkọ̀ àwọ̀ tí ó ṣe rà lọ́jà gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ akàròyìn òmìnirí nígbà kan gbọ́ wípé wọ́n lè ti lọ fi ìlú Amẹ́ríkà ṣe ibùgbé kò tó wá rí gbúdì báyìí tí ẹ̀jẹ̀ tó lè lọ Amẹ́ríkà tó lè ẹ̀sùn tó máa dán máa ẹ ṣe gan ni lóòótọ́ mo ti fi ìlú Amẹ́ríkà mo ti fi ṣe ibùgbé ṣùgbọ́n mo fẹsẹ̀ dẹ̀yìn mo fi dilé mú torí mi lè fọwọ́ yẹn mi sílẹ̀ torí bí mo ṣe wà l'Amẹ́ríkà yẹn àárò gbogbo àwọn èèyàn ń sọ mí ní ìráwọn èèyàn bá ṣe rẹ̀ bá sọ̀rọ̀ gbogbo tí chat bá máa ń ṣe gbogbo àwọn ọ̀dọ́ máa ń ṣe mi ìrẹ́ni bá ṣe é ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìpẹlẹwọ̀ ìlọ ló jẹ́ pé náà tí ẹ̀wá tí wọ́n wojú àwọn èèyàn mi kí gbogbo ṣe ń lọ ọmọ kan níyà táìmù yìí kọ́ni máa lọ Nàìjíríà o nǹkan ṣe kí kàmọ́ ní kí ni ń bá àwọn èèyàn mi ni bó bá kú díẹ̀ káàtó èèyàn bó lára bá ṣọ́rọ́ gbẹ̀yìn àwọn agbọ́nrí yìí gan ni wájú àti ìsinmi láti ìgbà tí ti dé ìsinmi kíníkọ ìsinmi one place to jàrá fàájì pọ̀ àwọn mi gbàtọ́ yìí náà wà ní ẹ̀jọ́ ìjẹ́ nígbà tí wọ́n fi nílẹ̀ náà yẹn ká lọ́wọ́ ìyá ìgbàdí ìgbàdí. ẹyin tèmi àbẹ́rẹ́ máa ń gbọ́ nígbà tí Jùmọ̀ bí omi ṣe kiri lóru sàlám tí mo kọ́ ní mẹ́wàá lóòótọ́ máa mi ò sí lé àmọ́ tọ́ba lárúkọ fún àwọn èèyàn tó kọ́ sọ pé Jùmọ̀ bí ojú òní tí mo ti fi nǹkan ránṣẹ́ sí ẹ ara wọn lẹ́wà torí bẹ́ẹ̀ gbàgbé ojú òpòdò tiẹ̀ tó ti rẹ̀ ìgbérùkọ bẹ́ẹ̀ yẹn kalẹ̀ láti ṣe ìrànwọ́ fún àwọn èèyàn pé a gbọ́dọ̀ máa ṣe nǹkan yìí pé láti àmọ́nìjùmọ̀ bí irọ́ o a máa ṣe sí a máa ṣe gbogbo ìwọ́n fún màgbà nínú àwọn èèyàn ọdún fún àwọn èèyàn bá lọ a máa ṣe sí Ọlọ́run máa tẹ̀wá túbọ̀ kún ẹ lọ́wọ́ máa gbé sọ́dú tó bọ̀ ikú òní bàbá máa lójú wà ní tẹ̀lé náà lọ́jọ́ ọ̀dọ́ kò lè bọ́ ọ̀rọ̀ yóò ní gbẹ níbi tí a ti ń tọwọ́ bá kò tẹ̀ ti fún wa ẹ ò ní mọ̀ bí tẹ̀ ti ẹnu àpòlé a máa dùn ìgbẹ́ni tó bá ń kọ́ bàkò tó ń tó ní nǹkan lọ wọ́n máa ń dọ̀tí rẹ̀ lágbára lọ́jọ́ táyé bá ń jáyé wò níbẹ̀rẹ̀ pé tàbí jẹ́ Skin Dúdú torí pé ẹ̀yin máa yọ bí ọjọ́ ni ẹ máa bá gbà mí lágbára Olódùmarè ṣùgbọ́n ṣe mọ̀ wípé orí ètò Àgọ́láyé la wà yìí wọ́n máa sọ wípé Àgọ́láyé ìtumọ̀ ẹ̀ ní wípé àjùmọ̀ṣe nílé ayé olùkọ́ ò lè dágbó ṣe bẹ́ẹ̀ lẹ́nìkan kì í já wà bẹ́ẹ̀ ni tẹ ẹ lọ́wọ́ àrùn lọ tẹ ẹrù ó pọ̀ torí pé kò sí nínú ìgbìyànjú ilé ayé ups and down máa ń wà lọ́mọ wípé kí ni mo rò yìí kí ló yí kíní kan ó wá nígbà kan rí tẹ̀ tí mo bí níbo ni mo fẹ́ já sí ìtẹ̀wọ́n mi lẹ́yìn Ọlọ́run èyí báyìí ló kù ìjẹsẹ́ wẹ̀ ti bá yẹn rí Jùmọ̀bí okùn mi ló wo ọ̀rọ̀ tó sọ yìí tí n bá wà lójú rẹ̀ á fẹ́ gbòmí lójú mi ṣùgbọ́n bó ṣe gbòmí lójú mi tó ọ̀pẹ mi já sí àgọ́rẹ́ lóòótọ́ ṣùgbọ́n ọ̀rẹ́ mi ọkùnrin kan lè kọ́ oní ènìyàn borí lálàjà ṣọlá ènìyàn borí lálàjà ṣọlá ènìyàn borí lálàjà ṣọlá ó má jà ṣọlá tí dàbí kan tàbí kejì bá dúró tó bá dé sí ẹ tó bá rí àwọn èèyàn dúró tí ẹ wípé irọ́ o má ṣe báyìí àwọn àgbàdo yìí ni àwọn ṣe kíní kan má gbọ́ ní kíní kan tó 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 ìdààmú mi máa dé bẹ́ẹ̀ tí wàá wò pé ó ṣe jẹ́ mi kárí mo ṣe tọkọ̀ọ̀kan ò ní fẹ́ gbé mọ́ tẹ́bí ò ní fẹ́ gbé mọ́ ó dé bá mi o ó ṣẹlẹ̀ sí mi o ṣùgbọ́n ó sì ṣẹlẹ̀ sí mi ní ìdìbò kan rò pé ní ẹgbẹ́ mi ni wọ́n tó ní fàájì tá a máa ń ṣe náà kò ń jẹ́ ká máa ronú pé ayé òdà ọ̀run tá à ní ọgbọ́n ṣe àmọ́ ibi tí wọ́n fún wa. ayé òdà yóò dà bá fẹ́. àwọn ní ìjàrá wọn ní ayé yìí. wọ́n fẹ́ lọ ọ̀run. ibi tó ń lọ yẹn gan kò tiẹ̀ sẹ́nu. wọ́n fẹ́ ló ta ẹ̀sọ́ wọn ní wa pé báyìí ni. àmọ́ bóyá ìdí ìdìjú nígbà wọn. ìṣòro yẹn lé ìṣòro yẹn lé atọ́kùn wọn lé ṣùgbọ́n bó ṣe lè tó bọ́ láwọn kan tó wà lẹ́gbẹ̀ẹ́ pé ọmọ gbàgbé sọ́kọ́fì yẹn gbéyẹ sílẹ̀ náà jẹ́ ká tún ṣe fàájì ká gbogbo ọjọ́ tó ó mú ọkàn mi máa tutù èèyàn bo ìlànà àtàṣọrọ Àgọ́láyé èyí ni mo ṣe máa ń wò nígbà mi jẹ́ lómi ìdá mi ṣòro tó bá sọ fún mi fẹ́ gba ẹ̀mí ara wò má gbẹ̀mí ara ẹ̀ ó wá ní àlọ́ sísẹ̀ tó mi lò nígbà yẹn ni pé tí ọjọ́ kan bá ti kọjá wà ní ilé ètùtù lọ kẹ́lẹ́ ìwé tí wọ́n pè ní tó bá pé kí ni kan ṣẹlẹ̀ sí ẹ̀ ìwé náà ti gbọ́ ó ti rí ìdíwọ́ sí i.
wọ́n ti pè mí pé skill nígbà tí nìkan àwọn ìwọ náà gbọ́ o ti mọ̀ nìyẹn ṣé o ṣe ká lọ ṣe fàájì àbí o fẹ́ kí n máa sọ story fún ẹ. ìsídà kò choose bàjẹ́ tó bàjẹ́ èmi kan tọ́wọ̀ kan mo ti mú mo ti mú lò ẹgbẹ̀rún àrí ni a bí sí gbé wípé skill gbọ́ kí nínú yà á ṣé ìṣepọ̀ rẹ̀ àbò rẹ̀ ọ̀ bí ẹ̀ṣẹ̀ àwọn ọba rẹ̀ ọgbọ́n mi wà nígbà tí wọ́n wà ní condition ni báwo ni ṣe kúrò mẹ́ ọlọ́run bí ṣe kúrò mẹ́ torí pé nǹkan tó jẹ́ kí n kúrò mẹ́ ni pé mi ò jẹ́ kí ìṣòro yẹn tó kó mi pamọ́ra kókó mi pamọ́ra mo ń ṣe normal life I was living my normal life mo live normal life mi àwọn èèyàn dẹ̀ wà tọ́tí mi lẹ́yìn tọ́jú ó tì mí wípé lọ ẹni yóò kì í ṣe ìmọ̀ bẹ́ẹ̀ bó ti lè wù kó rí gbàdí má gbàdọ̀ gbàdọ̀ má gbàdí ibì kan ló máa gbà tí wọ́n lè sọ́nà bẹ́ẹ̀ ni ibi tí mo gbà ní mo já sọ́nà. ṣé wàá léyìn ọ̀kan tó yẹ kó bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí fi èyí wá ẹ̀yin ọlọ́run ọ̀nà ìpínlẹ̀ wọn lágbègbè ẹ̀yìn má dárúkọ wọn o tẹ́lẹ̀ kọ́ mọ̀ wípé ọlọ́run ṣe àlẹ́ mi èèyàn ti lè dárúkọ ìwọ kan gbogbo ilẹ̀ ṣùgbọ́n mi gbogbo ilẹ̀ fi nílẹ̀ táwọn fẹ́ dá jùmọ̀ bí ìwọ náà rò pé táwọn fẹ́ dárúkọ. gbé ọ̀rẹ́ yìí nìkan. orúkọ rẹ̀ torí gbẹ̀yìn gan fúnra wa ní ṣe tó fojú pé ìgbà tí mo lè dárúkọ ṣùgbọ́n mi ò ní sọ láì má dárúkọ mi ò ní sọ láì má dárúkọ sísítà mi yẹn ní àjèjì àyọ̀lá ní ìka ṣùgbọ́n pé àwọn kan wà ní sẹ́pẹ́ kì í ṣe pé ìyá kan náà lójó bí yín ọlọ́wọ́ akọ̀wà mú ní pé akọ̀jọ́ ìyín mọ́ra bí ẹ̀gbọ́n àtọ̀dún bí ìbejì ní lè sọ láì dárúkọ ìyẹn náà àjèjì ìrìn láyìíká o àjọgbà pẹ̀lú àwọn àbí ìṣúná ọ̀hún ní títí dé ní ìyẹn náà ní sísá ní ṣe skill ẹjọ́ fi ṣe ìdíjà rẹ ẹ máa pọ̀ jọjọ́ kan yẹ. tí bá ti rí lẹ́gbẹ̀ẹ́ mi tí túbọ̀ lẹ́nu ẹ̀yìn lájẹ́ àkùnrin tí mo rí àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ mi lájẹ́ àkùnrin náà dúró tì mí. ẹnìkan tí mo wá tún fẹ́ kí tí mo lè ṣaláìkí mi tí ìrìnlẹ̀ àti ṣe ọpẹ́ fún tí mo lè bá mi dúpẹ́ fún ìrìnlẹ̀ bá mi dúpẹ́ fún òun ni káyọ̀dé ẹ̀dùn náà dìde. ẹ bá mi dúpẹ́ fún o ọ̀gá àti a bí ṣe ń sọ yìí á ya ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu pé kí ni skrini dúpẹ́ lọ́wọ́ káyọ̀dé àjẹmọ́dé yìí àwọn ènìyàn ní mọ̀ sí kù mí kò gbẹ̀yìn iṣẹ́ kankan fún mi o ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tútù ọ̀rọ̀ ìfọkànbalẹ̀ ọ̀rọ̀ ọmọ àlọ́ni má torí ẹ̀ṣẹ̀ ra ẹlẹ́ṣẹ̀ mo bí sí kí jẹ́ ṣàfọkànbalẹ̀ ṣàfọkànbalẹ̀ má wọ́n rí ẹ̀bá mi dúpẹ́ lọ́wọ́ àdúgbò yìí. tí o bàbá nígbà tí gbogbo ẹ̀ ń dùn tí wọ́n ń zì kó tó di porí bó ṣe rí ìlú ṣe mọ̀ wípé tí wọ́n bá wà níbí kan ó yẹ kó lè wọ̀ ní wọn kó o. ṣó láwọn kan tó jẹ́ wípé ẹ̀mí ọlọ́run ti wò fún wọn fáwọn náà ti gòkè lẹ́yìn. ṣe máa kó ṣe bí mo mélòó mo fẹ́ dárúkọ ìgbòho ìgbòho ara wọn ni. mélòó mo fẹ́ dárúkọ ṣàdíà ayédèrè wọn ara wọn ni mélòó mo fẹ́ dárúkọ èèyàn mélòó mo fẹ́ máa pè dúpẹ́ èèyàn ara wọn ni bọ́lá àká ara wọn èèyàn mélòó ló fẹ́ bá wọn pọ̀ gbogbo ìmọ̀ ayé ọlọ́wọ́ bá mi wò ní ọlọ́wọ́ bá mi kẹ́yìn ibi tí mo gbé yíká díẹ̀ ní ti bẹ̀ ṣubú mo ṣe é nìkan ní ọlọ́wọ́ máa ní fẹ́ mi lọ́nà yìí mo mélòó ló fẹ́ bá wọn pọ̀ ẹ̀jọ̀ tó lé lọ́dọ̀. màmá yẹn gba àwọn ará ilé nímọ̀ràn wípé tí èèyàn bá ní àdójúkọ kì í ṣe òpin ayé bẹ́ẹ̀ suicide is not an option. ẹ ti bá bí mo ṣe ṣàlàyé ara mi nígbà èmi bí mo ṣe ní ìṣòro yẹn tí bá wé ìṣòro yẹn lóògùn tẹ́lẹ̀ bí bá nǹkan tí mo ní yẹn ẹlòmíì àti torí ẹ̀ láti lọ pa ara ewu má parẹ́ ọwọ́ ọmọ àná ni o sórí sáà tí kìíní yẹn wá sáà ni tó bá ti ń fọkàn wọ pé tí ìjọ kejì bá ti dé o ti ń reduce tí ìjọ kẹta bá ti dé o ti ń lọ nìyẹn ẹ má torí ẹ gbẹ̀mí ara yẹn ẹ tó bá gbẹ̀mí ara yẹn tóbi kò lọ́kọ̀ òtò ló ń gbẹ̀mí ara ẹ̀ akí máa ń dúró ni pé kò sí nǹkan tó ń bọ̀ sílẹ̀ òpà ìwọ náà mú ọmọ akí ni ìwọ náà ti ní ìdójúkọ tó jẹ́ kó lè gbé tó ìkàlẹ̀ àwọn kan tó jẹ́ kó lè jẹ́ kó gbé tó ìkàlẹ̀ láti máa fi kọ́ àwọn èèyàn pé ẹ má para yẹn má gbẹ̀mí ó wà ní sáàyè ó máa lọ ẹ wo whatever problem you have ẹ má gbẹ̀mí ara yín sáàyè ó máa lọ tẹ́ ẹ bá wá tó bá ti wá lọ tó ẹ mẹ́rin eléyìí ẹ ṣeun. ẹ̀yin ará lẹ kí mi kú oríire mo gbọ́ lórí ìwé wa àti pé
màmá mi ti dé owó dé dọ́là síta ló mọ iye tó ń ṣe ayé mi ti dà ẹ wo mo ní kí n sọ fún gbogbo wa ni wípé ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn lẹ́nu àwọn màmá wa wípé kì í ṣe pípara ẹni nìkan ní téèyàn bá ní ìdojúkọ kò sẹ́ni tí kò ní challenges o ẹ jẹ́ ká súnmọ́ lọ́run ká fàdúrà tí ká dẹ̀ má yọ̀lẹ̀ kí wá ṣe torí pé o ti ní ìdojúkọ lẹ́yìn kó o wá dorí ọwọ́ kodò kó o wá jẹ́ kí ìbànújẹ́ yẹn kó o overwhelm ẹ̀ irọ́ o dìde kó o tààtù torí pé ọmọ kìnìyẹn. Àgọ́láyé ilé ayé yìí kò ṣe dágbé. Àgọ́láyé ká fọwọ́ sọ̀rọ̀ pẹ̀lú tán. Àgọ́láyé ilé ayé yìí kò ṣe dágbé. òun lẹ ti gbọ́ yẹn Àgọ́láyé ilé ayé ò ṣe é dágbé. Ẹ̀yin èèyàn ẹ má para yín o kò sí gbogbo orú ìdojúkọ tó o lè ní nílé ayé ìyẹn kì í ṣe ayé. Gbogbo ẹ̀yin tèmi lórí Rio Pop ẹ má gbàgbé wípé sí ti Rio Pop wà lórí ṣì mẹ́rin àní strawberry àní apple àní passion bẹ́ẹ̀ náà là ní mango àwa kan náà là ń ṣe omi royal park water tó wà lẹ́jẹ̀ wọ́n 30cl 70cl àní 50cl iléeṣẹ́ wà nọ́mbà 15 Salamotu street Ìlasàmájà lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀yin champions wa ẹ̀ má gbàgbé tó bá tún di lọ́jọ́ mẹ́jọ kẹ́ ẹ tún bá wa pàdé lórí ètò yín ètò wa Àgọ́láyé níbi tá a ti máa gbé ìbéèrè àti ìdáhùn fẹ́yìn champions wa láti fi jẹ ẹ̀bùn lóríṣiríṣi lórí súwìtì aládìídùn Rio Pop tí ẹ dìbò fún. Ẹ dẹ̀ má gbàgbé ẹ fẹ́ fọmọ fọ́kọ ní àbẹ́yìn sin ọmọ lọ sí ilé ọkọ ẹ wá wá alága tó kájú ẹ̀ tó lè bá yín ṣe kó gún régé ẹ pé Jùmọ̀bí Omíṣore sórí 07044247884 Jùmọ̀bí Omíṣore orúkọ mi ọmọ wọn nífẹ̀ẹ́ òòyè ibi tó Jùmọ̀ rere tí mo wá sílé ayé yóò kò tún di lọ́jọ́ mẹ́jọ ká tún máa pàdé lórí àkàntì ètò Àgọ́láyé. Orúkọ tèmi ni Tóyìn Banjo ẹ pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀. Olúwarùn olùlànà jọ́nà mi ò la pérégedé jọ́nà mi ò la.